tọ́ni pé àwọn agbébọn làwọn èèyàn mẹ́fà táwọn ọmọ ogun mú ní ìpínlẹ̀ Ẹdó pẹ̀lú ọkọ̀ ìjọba ìbílẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tú àwọn fìjìláńtẹ́ mẹ́fà tí àwọn ọmọ ogun Nàìjíríà mú ní ìpínlẹ̀ Ẹdó lọ́dún tó kọjá sílẹ̀ lálàáfíà o. Ìtúsílẹ̀ náà wáyé lẹ́yìn tí iléeṣẹ́ ológun Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Kwara ti kọ́kọ́ jọ̀wọ́ àwọn fìjìláńtẹ́ ọ̀hún fún àwọn ọlọ́pàá fún ìwádìí o, lẹ́yìn tí wọ́n nawọ́ gan wọn pẹ̀lú ẹ̀sùn pé agbésùmọ̀mí ni wọ́n. Èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Kwara SP Adétòun Èjìrì Adéyẹmí fi léde lọ́jọ́ 6 oṣù kínní ọdún 2026 o. Àtẹ̀jáde náà sọ pé ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 ní iléeṣẹ́ ọlọ́pàá Kwara gba àwọn fìjìláńtẹ́ mẹ́fà tí àwọn ọmọ ogun mú ní òpópónà Auchi sí Ìpẹ́sì níjọba ìbílẹ̀ Àkókò Ẹdó nípínlẹ̀ Ẹdó. Àwọn fìjìláńtẹ́ náà tí wọ́n rin ìrìn àjò nínú ọkọ̀ tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ní ọ̀gá àgbà wọn sọ́jà tẹ̀ka ti Sóbí nílùú Ìlọrin. Brigadier General NN Rúmẹ̀ ti ṣáájú jọ̀wọ́ fún àwọn ọlọ́pàá fún ìwádìí tó péye o. Lẹ́yìn ìwádìí ó hàn gbangba pé àwọn mẹ́fà náà jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ojúlówó àjọ àwọn ọmọ ogun láti gbógun ti ìwà àwọn agbébọn àti àwọn ìwà ìbàjẹ́ míì láwùjọ o. Lẹ́yìn ọ̀rẹ́yìn tí a rí i pé wọn kì í ṣe oníṣẹ́ ibi a ti jọ̀wọ́ wọn fún àwọn adarí wọn o. Àtẹ̀jáde náà fi kún pé kọmíṣánná ọlọ́pàá Kwara CSP Òjó Adékìmí sọ pé àjọ náà yóò máa tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun míì tó fi mọ́ àwọn ikọ̀ ológun abẹ́lé. Ó wá rọ gbogbo ikọ̀ kí wọ́n tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ wọn o ní ìbámu pẹ̀lú òfin. Ó fi kún pé jígó gbogbo ènìyàn lọ fọkàn balẹ̀ o nítorí iléeṣẹ́ ọlọ́pàá kò ní kùnà láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Ìròyìn ẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.